ọkùnrin darandaran kan so pàǹpá pẹ̀lú àwọn mẹ́rin mìíràn láti jí bàbá tó bí i lọ́mọ gbé tí wọ́n sì ṣekú pa á nítorí mílíọ̀nù mẹ́ta náírà. adájọ́ ti dá ẹjọ́ ikú fún ọkùnrin darandaran àti àwọn mẹ́rin mìíràn lórí ẹ̀sùn pé ó jí bàbá tó bí i lọ́mọ gbé ó sì pa á lẹ́yìn tí ó ti gba owó lọ́wọ́ rẹ̀ tán. arákùnrin darandaran kan Isa Ibrahim pẹ̀lú àwọn mẹ́rin mìíràn ni a ti dájọ́ ikú fún ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kejì ọdún 2024 tí a wà yìí lórí ẹ̀sùn ìjínigbé àti ìṣekúpani. bájá bá ń sinmi ó yẹ kó mojú olówó rẹ̀ o, àmọ́ tí ọkùnrin adaran yìí yàtọ̀, níṣẹ́ ló jí bàbá tó bí i lọ́mọ gbé o tí ó sì tún ṣekú pa á lẹ́yìn tí ó ti gbowó tùlùtùlù mílíọ̀nù mẹ́ta náírà lọ́wọ́ bàbá. ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní Ẹdẹ ni ó dá ẹjọ́ ikú fún Isa Ibrahim, Lateef Bello, Abdulrahman Soliu, Bello Ibrahim àti Jọlá Ànábì Saheed. ìyá Jọlá Ànábì Saheed àti Ajíbọ́lá Saheed wà lára àwọn tí ilé-ẹjọ́ fi ẹ̀sùn kàn ṣùgbọ́n tí orí padà kó wọn yọ. ilé-ẹjọ́ fi ẹ̀sùn ìjínigbé, ìpànìyàn àti dídí pàǹpá pọ̀ ṣaburú kan àwọn afurasí ọ̀hún bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi. gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún ìjọba Moses Fárémi ti wí, níṣe ni àwọn afurasí ọ̀hún béèrè owó tó tó mílíọ̀nù 10 tí wọ́n padà wá dín sí mílíọ̀nù 3 náírà, èyí tí ó sì di sísan ní Ṣàgámù nípínlẹ̀ Ògùn. lásìkò tí Adamu Ibrahim wà ní àkóló àwọn ajínigbé yìí, níṣe ni ó dá ọ̀kan nínú àwọn ọ̀daràn yìí mọ̀ nígbà tí ìbòjú ojú rẹ̀ ṣèṣì jábọ́. èyí ló fà á tí wọ́n fi dá ẹ̀mí rẹ̀ légbodò tí wọ́n sì ju òkú rẹ̀ sínú odò Ọ̀ṣun. Isa Ibrahim, ẹni tó jẹ́ ọmọ bíbí inú olóògbé, sọ ohun tó ṣokùnfà ìjínigbé náà. ó ní níṣe ni bàbá òun fi ogún ìbí òun dun òun o, ló mú kí òun dí pàǹpá pọ̀ mọ́ àwọn oníjàgídíjàgan láti jí bàbá òun gbé. lẹ́yìn gbogbo atótónu àti awuyewuye, onídàájọ́ Àkànó dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 14 fún dídí pàǹpá pọ̀ láti ṣe ibi, ọdún 14 mìíràn fún ìjínigbé àti ìdájọ́ ikú fún ìpànìyàn, èyí tí yóò sì tẹ̀lé ara wọn ní ṣísẹ̀-n-tẹ̀lé. Aláké rọ ìjọba àpapọ̀ láti kéde ọjọ́ 13 oṣù kejì ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ fún ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Aláké ti ilẹ̀ Ẹ̀gbá ní ìpínlẹ̀ Ògùn, Ọba Adédọ̀tun Gbádébọ̀ fohùn lédè ní ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ kejì oṣù kejì ọdún 2024 tí a wà yìí. ó rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti kéde ọjọ́ 13 oṣù kejì ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìmọrírì Wọlé Ṣóyínká fún àwọn ipa ribiribi tí ó kó láwùjọ àti lórílẹ̀-èdè yìí àti káàkiri àgbáyé pẹ̀lú. Ọba Gbádébọ̀ ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé òǹkọ̀wé kọ wúrà ní yẹ lẹ́ni tí a bá fún ní iyì ẹ̀yẹ àti àpọ́nlé. ọba yìí sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò àpérò àwọn oníròyìn ní ààfin rẹ̀ láti ṣe àkásílẹ̀ onírúurú ayẹyẹ tí wọ́n ti tò sílẹ̀ láti fi ṣayẹyẹ ọjọ́ ìbí Wọlé Ṣóyínká, ẹni tó pé ní 90 ọdún lókè èèpẹ̀. ọba yìí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé fẹ̀kàntẹ́lẹ̀ gan-an ilẹ̀ Ẹ̀gbá ti ya ọjọ́ 13 oṣù keje sọ́tọ̀ fún ọjọ́ ìbí Wọlé Ṣóyínká gẹ́gẹ́ bí akọni tó jẹ́ akọ̀wé kọ wúrà. ó ní ó yẹ kí ìjọba àpapọ̀ lè kéde ọjọ́ náà káàkiri orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ọjọ́ fún Wọlé Ṣóyínká. kódà ní United States of America lọ́hùn, wọ́n ti ya ọjọ́ náà sọ́tọ̀ fún un. ó ní kí wá ló dé tí àwa kò lè ya ọjọ́ yìí sọ́tọ̀. ó ní a nílò láti mọrírì iṣẹ́ àti ipa takuntakun tí akọni ọ̀hún kó láti ṣe àkọsílẹ̀ orílẹ̀-èdè wa sínú ìwé tó ṣàfihàn àwòrán ayé. ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó gbé ọmọ iléèwé lọ. ìbànújẹ́ dorí àgbàkodò, ariwo igbe ìbákẹ́dùn tó ń ti hílàhílo ló ń ṣẹlẹ̀ nípìnlẹ̀ Èkó nílọ́lọ́ yìí látàrí ọṣẹ́ burúkú tí omíyalé ń ṣe ní ìpínlẹ̀ náà. ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tí ó ń padà sílé láti iléèwé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ni a gbọ́ pé ó mumi yó tí ó sì bá àgbàrá lọ ní òpópónà Táíwò ní Kétu nípínlẹ̀ Èkó. ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ 6 tí orúkọ rẹ̀ ń jẹ́ Joshua ló mumi yó tí àgbàrá sì gbé lọ. ìyá Joshua, ẹni tí ó ń ta èso, ó sunkún, níṣe ló ń fa irun mọ́ ara rẹ̀ lórí tó sì ń kígbe oró lórí ikú ọmọ kan ṣoṣo tó bí lẹ́yìn tó gbọ́ ìtúfọ̀ ikú ọmọ rẹ̀. ìyá Joshua fohùn lédè
ó ní ó yẹ kí ọmọ òun ṣe ìdánwò àṣekágbá ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bọ́ sí girama láìpẹ́ yìí. Ó fi kún un wípé ìjàmbá iná tó ṣẹlẹ̀ ló jó ilé òun láìpẹ́ yìí. Ó jó tán, ó jó ní gúrúgúrú ni o, tí òun àti ọmọ òun kàn rọra wá ibì kan forí pamọ́ sí fún ìgbà díẹ̀ ni. Ó wáá rọ àwọn ènìyàn láti bá òun wá ọmọ òun, tí ó sì ṣèlérí láti ṣe ohunkóhun láti fi rí ọmọ náà láìpẹ́. Ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ tó tún jẹ́ olórí ọ̀dọ́ lágbègbè náà, Ọ̀gbẹ́ni Olóyèdé, sọ pé òun rí àwọn ọmọ náà nínú òjò. Òun sì kìlọ̀ fún wọn láti kíyèsí ara púpọ̀ lórí bí àdúgbò náà ṣe rí. Àmọ́ ó ṣeni láàánú wípé pákó tí wọ́n fi bojú pò tí àgbàrá ń gbà lọ ti di dídí pa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ omi. Èyí ló mú kí wọ́n ṣubú sínú àgbàrá. Ó fi kún un pé òun tiraka láti wẹdò tí òun sì rí ọ̀kan yọ nínú wọn o. Àmọ́ àgbàrá ti wọ́ Joshua lọ jìnnà réré tí ó sì mú kí ó mumi yó títí tó fi kú. Olórí agbègbè tí ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ òkò ọ̀rọ̀ sí ìjọba fún pípa iṣẹ́ ojú ọ̀nà náà tì láti la ojú àgbàrá tí ó mú kí ẹ̀kún omi máa wọ́ girigiri lágbègbè náà. Ó ní oṣù kínní, ìjọba bẹ̀rẹ̀ iṣẹ́ ojú ọ̀nà àgbàrá, ṣùgbọ́n wọ́n pa á tì tí ó sì mú kí ẹ̀kún omi máa ṣẹlẹ̀ nígbàkúùgbà tí òjò bá rọ̀. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé níṣe ni gbogbo akitiyan láti ké gbàjarè sí abẹnugan fún ọlọ́pàá já sí pàbó nítorí kò gbé ẹ̀rọ ìléwọ́ rẹ̀ ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. A wá gbàdúrà sí Elédùà kí ó dákun kó ṣe ọmọ náà ní rírí láìpẹ́. Àjàkú akátá wáyé láàrin ìyá sọ́mọ nítorí ìyá ń fẹ́ ọ̀rẹ́kùnrin ọmọ rẹ̀. Bí ìgbà tí èèrà pé bo ṣúgà ni ọ̀rọ̀ rí lọ́jọ́ tá à ń wí yìí. Níṣe ni ìyá àtọmọ rẹ̀ ń dìgbò lura wọn o lórí wípé ìyá ń fẹ́ ọ̀rẹ́kùnrin ọmọ rẹ̀. Ibi tó bá yẹ ká bá ọgbọ́n bénìyàn bá bá a gọ̀ níbẹ̀ á máa dunni dọ́kàn. Níṣe làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtú ọ̀rọ̀ tí wọ́n bu ẹnu àtẹ́ lu ìyá fún ìwà ìdójútini àti ìdọ̀tí gbáà tí ó hù. Àwòrán àti àkásílẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ti di tọ́rọ́ fọ́nkálé lórí ìtàkùn ìbádọ́rẹ̀ẹ́ TikTok. Níṣe ni ìyá àtọmọ fẹ̀dẹ̀ ara wọn síta o, tóníkálukú sì ń yọ èébú lára wọn. Àwọn mìíràn tilẹ̀ sọ̀rọ̀, wọ́n ní bọ́kùnrin ṣe wá pọ̀ tó láyé, ṣó wá yẹ kó jẹ́ ọ̀rẹ́kùnrin ọmọ rẹ̀ ni ìyá ó mọ̀ gbé. Ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin ìyá àtọmọ lórí ọ̀rẹ́kùnrin tó jẹ́ ti ọmọ rẹ̀. Èmi Comfort Abídolú ló ka ìròyìn náà fún Bembeyeke TV.